ẹ̀dọ̀ kí ìròyìn lórí Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. Òǹṣèré ìlú mọ̀ọ́ká onítìátà yìí fi gbé ta. Ó ní ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ máa gbà mí, ẹ má jẹ́ kíyà yìí ó jẹ mí gbé o. Owólabí Àjàsá tó jẹ́ gómìnà Tampa mọ̀ pé mo yáwó ni. Mákẹ́tà kan tí kò bá mi tán látọdún 2018 mi ò rówó gbà. Mákẹ́tà yìí sì ń rìlíìsì iṣẹ́ jáde, kò sanwó mi. Ó sọ pé nǹkan tí n bá fẹ́ ṣe kí n lọ ṣe é. Bùsáyọ̀ Odù Integrity Film ló pe orúkọ mákẹ́tà náà. Mo ń wọ́zù ní o, ẹ jọ̀wọ́ ẹ gbà mí ọmọ Nàìjíríà, ẹ ò ní rógun ẹkún, ẹ ò ní rógun ìyà, ẹ ní sí níbi tó há. Ọdún ayọ̀ lákúkú máa ṣe o, ṣùgbọ́n ẹ dákun ẹ gbà mí. Mo ti yáwó, mo tún sanwó èlé. Gbogbo àwọn tó kéré sí mi, àwọn tí ò tó mi nílé iṣẹ́ ní indọ́strì, wọ́n ti padà ń jù mí lọ. Lariwo tí Bíọ́lá Adékúnlé tó pa síta tó jẹ́ ìlúmọ̀ọ́ká òǹṣèré tíátà. Ó ní ẹ gbà mí o ọmọ Nàìjíríà. Ẹ farabalẹ̀ gbọ́ bó ṣe sọ lẹ́nu ẹ̀. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo bí tẹ́ ti gbọ́ mi. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jọ̀ọ́ mo need help yín ni o. Kí ni mi mọ̀ ó ti dé bí báyìí. I just have to come out. Láti 2018 mo bá ìyá àbíjọ Marayele, mo bá wọn package movie kan fún gbogbo àwọn tó bá mọ̀ wọn, family friend mi ni wọ́n jẹ́. So èmi náà dẹ̀ fẹ́ ṣe movie kan gbà yẹn Ọ̀yẹ̀kú. Ìgbà tá ti ṣe movie yẹn láti ìgbà tá ń ya Ọ̀yẹ̀kú yẹn, àfọ́ TV yẹn wọ́n ti bí àbí 250,000. Governor Tampa ní sí Owólabí Àjàsá wọ́n lè testify sí. Wọ́n ṣàwọ̀wọ́ lọ́wọ́ àwọn ẹsẹ̀ lẹ́sẹ̀ ta ló fi ra TV yẹn padà. So ìyá àbíjọ Marayele ń gbà yẹn, ìgbà tó fẹ́ ṣe movie yẹn ó jẹ́ kó yé mi pé àwọn yá owó yẹn ni mo dẹ̀ ní kán máa pé kò sí wàhálà pé wọ́n máa rí owó wọn padà. A ṣáà ṣe múvì yẹn Gain la pé táìtù Ayọ̀lá ìyá Fẹ́mi Adébáyé, oríṣiríṣi àwọn èèyàn ló wá bẹ̀. Ọ̀yẹ̀kú yẹn náà mo ṣe. Àti mo ṣe láti 2018 mo ta múvì yẹn fún mákẹ́tà. Mi ò rówó, ìyá yẹn bẹ̀rẹ̀ sí fà mí. Mo ṣáà létà mo lọ yá owó, mo sanwó ìyá yẹn padà. Mo sanwó ìyá yẹn padà pẹ̀lú interest. Wọ́n bẹ mákẹ́tà yẹn jọ ẹ fún mi lówó ìyá yìí padà. Òpẹ́ kò jìnnà wọ́n ní mákẹ́tà yẹn ní problem pé wọ́n sí Nàìjíríà mọ́. Gbogbo bí mo ṣe ń try láti get wọ́n máa dribble mi lórí owó mi, owó lówó. Wọ́n máa dribble mi pa wọ́n máa sanwó yẹn padà. Up to date later wọ́n ti padà wá sí industry nísìnyí. Nǹkan tó ń dùn mí ni wípé owó yẹn tó bá dé kó wà lọ́wọ́ mi ò yẹ kí n ti ṣe movie mi. Àwọn tó bá mi ní industry ọ̀rọ̀ tí ó tó mi tó ń jù mí lọ. Wọ́n produce dáadáa, àmọ́ gbà tí capital mi tó ti wá ń ta. Owó ìyá àbíjọ Marayele náà mo yá ni tí mo fi dá padà fún wọn. Ẹni yẹn ṣe ń sí mi lówó padà. Mákẹ́tà yìí dẹ̀ release movie everyday wọ́n dẹ̀ sanwó mi padà. Mo dáwó mi padà fún mi, mo dẹ̀ ń bá sọ ó ní kí n lọ ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Mo ní gbogbo evidence lọ́wọ́ nínú owó 1 million ni. At first wọ́n fún mi 50,000 nínú ẹ̀. 50,000 tó fún mi wọ́n san owó yẹn ní last year. Ó kù 950, 1 million ní gbogbo owó yẹn nínú year yìí. Wọ́n san 50,000 nígbà tí mo bẹ̀rẹ̀ sí pé wọ́n, tí mo bẹ̀rẹ̀ sí ṣe so many things sọ̀rọ̀. Wọ́n bá bú mi lórí ẹ̀. Ìgbà tí mi ò rí kókó tí ìyá àbíjọ Marayele ń sìn mí lówó yẹn, mo ṣáà tún dá ọgbọ́n. Mo lọ change title movie yẹn bóyá máa tiẹ̀ lè rówó wọn. Mo lọ fi sí Yorùbá audition yẹn ò lọ. 50,000 ni mo rí lórí 50,000 mo rí lórí ẹ̀ gan. Mo ti subtitle ṣe, mo ṣe so many things bíi pé mo tún rán lọ sí ní. Mo bá mákẹ́tà Isoro kó fún mi lówó. Wọ́n fún mi lówó mi, wọ́n dẹ̀ release iṣẹ́ lójoojúmọ́, wọ́n dẹ̀ ń kówó fáwọn èèyàn. Wọ́n kó fún ẹjọ́ nítorí ọlẹ́ ọmọ Nàìjíríà bá mi bẹ Integrity Bùsáyọ̀ Odù lórúkọ ẹjọ́ ẹnì kan fún mi lówó mi. Ẹjọ́ ẹni kò fún mi lówó mi, tó bá jẹ́ pé ìran mi ti ẹ̀ jẹ́ ìran ẹ̀ lówó, kó ṣàánú mi, kó ṣàánú àwọn ọmọ mi. Báwo ló ṣe fẹ́ kí ṣe lè fúngbà tí èèyàn bá gbàdúrà owó yẹn tó bù sọ́kọ́ tó dẹ̀ sọ owó yẹn. Ẹ̀wọ̀n
Nàìjíríà ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ bá mi bẹ́ẹ̀ kó sanwó mi ẹjọ́ kó ṣàti ẹ sanwó mi. All I want is my money, please. For those of you tí ẹ understand nǹkan tí mò ń sọ ẹjọ́ ìwé ẹni tó máa interpret ẹ fún mo ṣe lè sọ tẹ fi lè understand mi lélẹ̀. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi o, ẹ ṣàánú mi, bá mi bẹ̀ Bùsáyọ̀ Odù Integrity Films kan sanwó mi láti 2018 nínú owó yẹn má gbàgbé Afọ TV òmùlẹ́lẹ́rìí Owólabí Àjàsá àwọn náà bá mi pákéjì iṣẹ́ yẹn gbà yẹn àjọsánwó TV yẹn ni gbogbo tí mò ń bí wọ́n yìí kò sérè ń bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà ìyá àbíjọba ayé ni wọ́n ṣì wà láyé wọn ò tí kú mo sanwó yẹn fún wọn with interest ní ẹjọ́ bá mi bẹ̀ wọ́n torí mi fẹ́ korúkọ mi bàjẹ́ mo sanwó yẹn padà kí máa yín sanwó mi náà kémi náà lè ṣiṣẹ́ kó sẹ́nìbọ̀dì tó kówó fún mi lẹ́ni tó fún mi lówó ó sùn ní ẹjọ́ bá mi bẹ̀ Integrity Films kànjọ́ kan sanwó mi nǹkan wọ́n ti ní 20,000 ọ̀fẹ́ máa san 50 máa gbà bẹ̀ tó ṣàmà fi pé ẹjọ́ mo bẹ́ẹ̀ ni ó ẹ ṣe gan ni ọdún ayọ̀ ní gbogbo àmà ṣe ẹ ṣe gan ẹni rògùn ẹkún o. èmi máa ní sọ́wìnà o mo kọrin báyé gbọ́ tẹ́ bá ti gbọ́ ohùn mi o ẹ bẹ̀rẹ̀ kẹ́ ẹ máa jó everybody gbogbo wa ẹ máa wo Bembeyeke TV ó wà important o Bembeyeke TV òun ló ń pariwo ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí tó o bá ti wo Bembeyeke TV o ò tí wo ọkọ tèmi Sowina ni mo sọ bẹ́ẹ̀ mo ń wò ẹ̀ gọ́dẹ̀ rere rẹ̀ lọ́wọ́ follow Bembeyeke TV lórí YouTube.